kalẹ̀ ìròyìn àṣálẹ́ la máa ṣojú wọ̀nyí láti lè ṣe Nta Ijebu Ode Adétóyè Adébíyàn lórúkọ oníròyìn ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àrọ́mọdọ́mọ ilé ọba Fùsẹ́ngbùwà nílùú Ìjẹ̀bú Òde ti rí ìdánilójú àtìlẹ́yìn látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ ìjọba ìbílẹ̀ láti gbárùkù tì wọ́n lórí ìmúlò àfihàn àti ìdájọ́ òdodo nínú yíyan Àwùjalè tuntun kí olùdíje tó bá kájú òṣùwọ̀n àti tó jẹ́ adarí tí gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú lè fọwọ́ sí lè jáde látinú ìdílé ọba náà. Alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde Ọ̀gbẹ́ni Dáre Alebiosu ló fi ìdánilójú yìí hàn nígbà tó gba àwọn aṣojú ilé ọba Fùsẹ́ngbùwà lálejò ní ọ́fíìsì tó wà ní Ìtò. Anthony Gado máa ń péjọ síbi ètò náà ó sì jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtúpalẹ̀ rí náà látẹnu Michael Kadri. Nígbà tí olórí ẹbí Ọ̀túnba Abdulateef Oyèyẹmí síwájú àwọn ọmọ ẹbí tí ó fi mọ́ àwọn ọba aládé tí igbákejì alága ọ̀nàrẹ́bù Títílayọ̀ Adéyẹmí tẹ́wọ́ gbà wọ́n tí alága gbogbogbò darapọ̀ mọ́ ìpàdé náà láti orí ẹ̀rọ ayélujára. Olórí ẹbí ìdílé Fùsẹ́ngbùwà Ọ̀túnba Abdulateef Oyèyẹmí nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé kókó ìpàdé náà ní láti ṣàfihàn alága gbogbogbò gẹ́gẹ́ bí alẹ́nulọ́rọ̀ pàtàkì nínú yíyan ọba Àwùjalè tuntun ti ilẹ̀ Ìjẹ̀bú. Ọ̀túnba Oyèyẹmí tí ó lo àkókò náà láti sọ fún alága ìjọba ìbílẹ̀ náà nípa ìpínyà tó wáyé rí láàrin àwọn ọmọ ẹbí Fùsẹ́ngbùwà. Ó sì fi ìwé ìbáṣepọ̀ tó wà láàrin ìdílé tirẹ̀ àti ìdílé tó wà ṣe hàn fún un. Olórí ẹbí wa rawọ́ ẹ̀bẹ̀ sí alága lórí àwọn ìdílé oyè mẹ́tẹ̀ẹ̀ta ti ilẹ̀ Ìjẹ̀bú Òde. Ní ìdáhùn rẹ̀, alága ìjọba ìbílẹ̀ náà ọ̀nàrẹ́bù Dáre Alebiosu wá dá ìdílé oyè Fùsẹ́ngbùwà lójú wípé òun yóò sa ipá òun láti jẹ́ kí àlàáfíà jọba. Ó tún sọ wípé ìjọba tirẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Ògùn yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìdílé oyè Fùsẹ́ngbùwà láti rí i pé àyẹ̀wò nípa yíyan Àwùjalè tuntun máa lọ láìsí ìṣòro kankan. Láti lè ṣe Nta Ijebu Ode, Kájì Michael ní ó ṣe àtúpalẹ̀ ìròyìn. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti gún àwọn ẹ̀ka ètò ìdájọ́ nípínlẹ̀ náà níkẹ́sẹ̀ láti ṣe àtúnṣe nípa ètò òfin kí wọ́n sì tún ṣe àtúnṣe nípa fífi ètò ìdájọ́ falẹ̀ nípasẹ̀ ìmúlò ẹjọ́ alágbèéká àti fífi ẹ̀rọ amáyédẹrùn ṣiṣẹ́ nínú ètò ṣíṣe ìdájọ́. Gómìnà sọ eléyìí di mímọ̀ níbi àdúrà ìdúpẹ́ ní ilé ìjọsìn fún ìtọ́nà òfin tuntun ọdún 2012 sí 2026 ní ìpínlẹ̀ Ògùn. Akeem Jimoh ló jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtúpalẹ̀ rí náà síwájú sí. Àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ka ètò ìṣèdájọ́ nípínlẹ̀ Ògùn tọ̀ Ọlọ́run lọ nínú ìdúpẹ́ láti fi mọrírì oore ọ̀fẹ́ tí wọ́n rí gbà láti rí ọdún ìṣèdájọ́ tuntun. Oníwàásù ẹni tó jẹ́ bíṣọ̀bù ìjọ Anglican ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ẹni ọ̀wọ̀ jùlọ Babátúndé Ògúnbànwò rọ àwọn ilé ẹjọ́ nípínlẹ̀ Ògùn láti ṣe ìdájọ́ láìṣègbè àti láìṣe ojúṣàájú. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún nígbà tó ń ṣèlérí ìtẹ̀síwájú ìtìlẹ́yìn rẹ̀ fún ẹ̀ka ìṣèdájọ́ rọ̀ wọ́n láti gba ìlànà ayélujára fi ṣiṣẹ́ ìdájọ́ láàyè lójúnà láti fòpin sí gbogbo ìlànà ìfẹjọ́falẹ̀ àti àìkòṣòdodo. Adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn Mọ́súnmọ́lá Dípẹ̀olú fi ìdánilójú hàn wípé ẹ̀ka ìṣèdájọ́ yóò tẹ̀síwájú nínú ìfìdímúlẹ̀ ìdájọ́ òfin, ṣèdájọ́ òdodo àti àwùjọ ìdọ́gba. Àwọn ènìyàn ni wọ́n gbà níyànjú láti di òpó Ọlọ́run mú ní ṣinṣin, a sì dá gbogbo àwọn ẹ̀dá kí wọ́n sì jẹ́ kí Ọlọ́run jẹ́ ìpìlẹ̀ ayé wọn kí wọ́n lè rí ìbùkún lọ́pọ̀lọpọ̀ látọwọ́ Elédùmarè. Ìmáàmù àgbà fún mọ́sálásí gbogbo Sùúrùlérè Ìpẹ̀rùrẹ́mọ Alhaji Ibrahim Ọlákùlẹ́yìn ló sọ ìmọ̀ràn yìí níbi àdúrà fìdáwò ọjọ́ kẹjọ tí wọ́n ṣe fún olóògbé alàgbà Ìdòwú Mufalil Lawal ẹni tó jẹ́ bàbá fún igbákejì alákòóso fún ẹ̀ka ètò ní iléeṣẹ́ amóhùnmáwòrán Nta nílùú Abẹ́òkúta. Akeem Jimoh ló jábọ̀ ìròyìn ẹgbẹ́ ìkùnrin náà síwájú sí. Ibi àdúrà fìdáwò ọjọ́ kẹjọ ọ̀hún ni àwọn mọ̀lẹ́bí ọ̀rẹ́ ara àti ojúlùmọ̀ ti péjọ pẹ̀lú àwọn mùsùlùmí níbi tí wọ́n péjọ sílùú Ìpẹ̀rù láti bu ọlá ìkẹyìn fún bàbá náà tí gbogbo èèyàn mọ̀ sí olóòótọ́ èèyàn tí ó sì ṣe déédéé ìyẹn olóògbé Pa Ìdòwú Mufalil
Lawal. Nínú ọ̀rọ̀ ìgbaniníyànjú rẹ̀, ìmáàmù àgbà ti mọ́ṣáláṣí Sùúrùlérè ní Ìpẹ́rù Rẹ́mọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́, Alhaji Ibrahim Ọlákùlẹ́yìn ni ó rọ àwọn tí wọ́n péjọ wípé kí wọ́n fi ara wọn jì fún Ọlọ́run ní tòótọ́ kí wọ́n sì wo àwòkọ́ṣe olóògbé náà, ẹni tí ó fi ìgbé ayé rẹ̀ jì sí ẹ̀sìn. Bàbá jẹ́ oníṣòwò nígbà ayé wọn, wọ́n dẹ̀ jẹ́ ẹlẹ́sìn nígbà ayé wọn, wọ́n jẹ́ ẹni tó kóyàn mọ́ra, wọ́n jẹ́ ẹni tó ṣe kó ṣe bí, wọ́n tọ́jú ọmọ, bákan náà ni pé wọ́n bá àdúgbò ṣe, wọ́n bẹ́bí ṣe. Àwọn mọ̀lẹ́bí, ará àti ọ̀rẹ́ tó fi dórí ọ̀kan lára àwọn ọmọbìnrin olóògbé náà tí ó tún jẹ́ igbákejì olùdarí ètò ní iléeṣẹ́ NTA Abẹ́òkúta, Adémilọ́lá Lawal ni ó ṣe àpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí bàbá tí ó kó ẹbí mọ́ra tí ó sì ṣe déédéé láàrin àjọmọ ènìyàn, pàápàá jùlọ àwọn tí wọ́n súnmọ́. Aláwàdà ni bàbá mi. Tí bàbá mi bá rí mi, ẹ bá mi gbọ́ oúnjẹ fọ́mọ mi, ẹ bá mi pọn mi fún kówẹ̀. Ó jẹ́ èèyàn tó kó ẹbí mọ́ra, tó jẹ́ pé tó bá dọ́dọ̀ ẹ̀ á sọ̀rọ̀ tó máa pa ẹ́ lẹ́rìn. Ó jẹ́ gbòǹgbò nínú ẹbí kí Ọlọ́run bá wá èèyàn tó máa replace ẹ̀. Ó súnmọ́ yàn, ó fi ìfẹ́ hàn sí àwọn ọmọ. Bàbá jẹ́ èèyàn gidi, ó jẹ́ tó ní ìwà ìrẹ̀lẹ̀, tó lè padìyẹ, èèyàn gidi ni. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ NTA Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n péjọ síbi ètò náà láti bu ọlá fún bàbá olóògbé náà. Bàbá ọ̀hún tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Bàbá Lóńlò ní ọmọọba Ìdòwú Mufalil Lawal tí ó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba láti iléeṣẹ́ Nigerian Port Authority ní ìlú Èkó lẹ́yìn tí ó ti ṣiṣẹ́ fún ọdún 25 kí ó tó di pé ó bẹ̀rẹ̀ iṣẹ́ ti ara rẹ̀. Ó di olóògbé ní ẹni ọdún 73, ọmọ àti ọmọ ni ó gbẹ̀yìn tẹ́yìn ṣe fún bàbá náà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti jẹ́ kó di mímọ̀ wípé ìgbàláyè ti wáyé fún ìdásílẹ̀ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ní ìpínlẹ̀ náà. Gómìnà sọ àlàyé pé àǹfààní tó wà nínú ìdásílẹ̀ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún ní ìlú Abẹ́òkúta ni pé yóò ṣe ìrànlọ́wọ́ láti mú àdínkù bá ìkójọpọ̀ ẹjọ́ kù ní ẹ̀ka ilé ẹjọ́ tó wà ní ìlú Ìbàdàn. Ìròyìn wa fún ti àṣà lónìí kò ní jù báyìí lọ. Adétóyè Àdìmúlòkọ níròyìn títí dọ̀la ó dàbọ̀. Nigeria Television Authority, Nta Ijebu Ode Heritage Station, a station that updates you on latest information, news, people day-to-day activities. We promote Nigeria culture. We bring to you educative programs and talk shows for young and old. We give you latest updates from the world of sports. We also bring to you updates from the entertainment world. We are the best among the rest. We are available on StarTimes Channel 103 and UHF 63. Nta Ijebu Ode, your heritage station. The future belongs to those who prepare for you today, and the journey starts here. Welcome to Future Ambassadors, a program specially designed for you, the leaders of tomorrow. On this platform, we'll be bringing you updates on situations across campuses in Nigeria, ranging from academics, social life, opportunities, as well as challenges. Student empowerment to personal development is also not left out in this program. Our mission and vision is to inform,